Yorubawuyi. Me say no to one Nigerian. The country of kidnappers, full of the S-men, bandits, tribalism, godfatherism, nepotism. Say no to one Nigerian. I stand with your bad nation. I said no going back. I said no staying back. No going back. No bad nation. Where we stand? Where we stand? See the batty right there, Tony the low matter. Insecurity everywhere, bloodshedding everywhere. Òmìnira ṣáàlà wa ń fẹ́. Tó bá ní kọ̀ọ̀kan wo lè gẹ́ ní tákàn ẹ̀ lọ́la. Àwa ò ṣerú ẹni kankan mọ́ o. Ṣé bí yẹn la fẹ́ kán gbọ́? Yorùbá nation ẹ jẹ́ ká parapọ̀. Àìsí níbẹ̀ òun láì bá wọn sọ. Àsìkò ti tó. Yorùbá nation ẹ jẹ́ ká parapọ̀. Àsìkò ti tó. See the batty right there, don't you know my dad? We take back my day, I let you take back ọmọ kàwé kò wá ríṣẹ́ ohun ribiribi tẹ́ tún sọ pé ẹ máa ṣe ìyẹn gangan lẹ ò rí ṣe dáwọ́ bá mọ̀ bí tẹ́ ń kó hà lọ àwa ṣe tán ti padà dáwọ́ bá mọ̀ bí tẹ́ ń kó hà lọ yóò bá ṣe tán ti padà sílé o. a ò ṣe mọ́ àwa ń lọ a ò ṣe mọ́ àwa ń lọ Ògún ẹ̀ dìde Ṣàngó ẹ̀ dìde Ọbàtálá dìde Alálẹ̀kẹ̀ dìde lọ́balọ́ba kẹ̀ dìde Yorùbá ẹ̀ dìde sídi bá ti bá jẹ́ tó nídìí ló máa dà ibi tẹ́ bá wà dé adẹ̀ tí tó padà. Who is the next person? Taloku. Talamotoku. Look at this man. Tell me. Wọ́n jí gbé Bábèjì. Wọ́n jí gbé on the 19th December. After tí wọ́n negotiate. Tíyàwó bá wọn sọ̀rọ̀. Tí wọ́n bẹ̀rẹ̀ owó ìtanràn ní Nàìjíríà. Ìyàwó sanwó ìtanràn fún wọn. Wọ́n expect pé kó máa dé ọjọ́ Friday. But unfortunately, lẹ́yìn owó ìtanràn, tá mọ̀ sí ransom, wọ́n tún pa ọkọ. Mo láyọ̀ láti sọ̀rọ̀ lénìí. Ní pé ní February 2021 tí kíní yìí kọ́kọ́ ṣẹlẹ̀,
tó ti ń ṣẹlẹ̀ bó tó padà ṣẹlẹ̀ tí àwọn Amẹ́ríkà dá sí Lai Mohammed bọ́ síta bàbá Lai Mohammed sọ̀rọ̀ ó ní kò síbi tí wọ́n ti kí ń jiyàn gbé ó ní fún ní civilized country gan ó ní wọ́n ń jiyàn gbé ńbẹ̀ ó ní kí làwọn Amẹ́ríkà ṣe sí àwọn tó ń jiyàn gbé lọ́dọ̀ wọn mo bọ́ta mo ṣe fídíò nítorí ẹ̀ tẹ́ máa follow mi lórí Yorubawuyi tẹ́lẹ̀ ẹ rí fídíò yẹn wò máa show yín ní fídíò yẹn ẹ ká sọ̀rọ̀ síwájú because mo rí pé ọ̀rọ̀ tí mo sọ nígbà yẹn ó padà wá sí mo ṣe nísìn how far tó bá gbà tí mo sọ̀rọ̀ yẹn tí mo ké gbàǹjarè it's not everything all about Yoruba nation even before we get our nation a gbọ́dọ̀ secure ẹ̀mí wa first security first our life first tálámọ̀ tó kàn tálámọ̀ tó tún máa jí gbé táwọn ọmọ yahoo bá ṣe kinní kan wọ́n á rí wọn trace wọ́n á mọ ibi tó ń sá sí wọ́n á mọ ibi tí wọ́n sá gbà mo lè sọ fún yín pé lára àwọn tí wọ́n jẹ́ followers Yorubawuyi tí wọ́n tó ti jí gbé ó bá mi sọ̀rọ̀ ó send the voice message nígbà tí àwọn mọ̀lẹ́bí ẹ̀ tí wọ́n negotiate pẹ̀lú àwọn ajínigbé lára wọn wọ́n sọ̀rọ̀ àánú mi ṣe mí nínú wọn bó tẹ̀ yẹ pé wà tí wọ́n wù kì í ṣe wà tó dáa kì í ṣe ìwà tí mo fọwọ́ sí kì í ṣe ìwà tó dùn mọ́ mi ṣùgbọ́n mo rí lára àwọn voice tí mo gbọ́ ìkànnì University of ibì kankan bábá kankan lòun ti jáde òun ti kú òléèwé láti 10 years ṣùgbọ́n wọn ò ríṣẹ́ ìyẹn ló wà láàrin wọn tó lè sọ òyìnbó gidi àwọn tó kù wọn ò lè sọ òyìnbó gidi máà náà jẹ́ kó yé mi pé lára àwọn tí wọ́n ṣe ń jiyàn gbé yìí tó bá fi tracker sáàrin owó wọ́n máa mọ̀ ṣé kò sí àwọn èèyàn nídìí ẹ̀ ni wọ́n léèyàn ló wà nídìí òwò tó wò fi ń ké kó kékeré bẹ̀ láti máa ń pa ẹ̀ẹ̀kan òrókò tó bá dàgbà tó olúwéré máa gbẹ́bọ̀ ìgbà tí mo ṣe fídíò tí mo fẹ́ fi hàn yìí ní 2021 February mo ka comment títí tí ó sú mi wọ́n ń bú Lai Mohammed tó bá pẹ́ bàbá ẹ̀ ni tó bá pẹ́ kinní kan ṣó máa bú bàbá ẹ̀ tí bàbá mi bá wà nípò àṣẹ tó yẹ kó tọ́jú àwọn ọmọ tó ṣe àṣẹ lé lórí tó bá kọ̀ tí ò tọ́jú wọn kí wọ́n bú kí wọ́n hàlákà ẹ̀ bàbá Lai Mohammed àìmọye yín lẹ̀ ń comment nígbà tẹ́ ẹ̀ ń bú mi I made this video in February 2021 gbogbo yín lẹ̀ ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ẹ sọ̀rọ̀ ẹlẹ́nu jẹ́bujẹ́bu ẹlẹ́nu gbódògbódò now ó ti ń bára lé ó ti ń bára oko ó ti ń kan táyé ó ti ń kan kẹ́hìndé bàbá máa yín sìn tí wọ́n jí gbé tíyàwó ẹ̀ sanwó ìtanràn tí wọ́n tún á pa wọ́n ti pa pẹ̀lú àwọn ìbejì ọmọ 18 years ló fi ọmọ 18 months ló fi sílẹ̀ ọmọ oṣù 18 ni máa fi sílẹ̀ ó ṣe ìyàwó kò tí ì pọ̀dún méjì ó máa pọ̀dún méjì ní February tó ṣe ìyàwó àbí January 29 ló máa pọ̀dún méjì tó ṣe ìyàwó ṣùgbọ́n òkú ẹ̀ bí wọ́n fi ránṣẹ́ sáwọn èèyàn ẹ̀ ta ló kàn ask yourself ta la mọ̀ tó kàn ta ló kàn tó máa jí gbé ta la fẹ́ dá lẹ́bi ta la fẹ́ dá lẹ́jọ́ ẹjọ́ ta ni ṣẹ́jọ́ Yorubawuyi tó ń pariwo pé bàbá Lai Mohammed ọ̀rọ̀ tẹ́sọ̀ yóò bójú mu ọ̀rọ̀ tẹ́sọ̀ yóò dá àwọn ọmọ yín wà nínú mínísítà àwọn tí ò sí nínú mínísítàs wọ́n wà nílùú òyìnbó àwọn tí wọ́n sí nílùú òyìnbó wọ́n ń jọ ẹ̀rọ ní security tó ń ṣọ́ wọn ìtẹ́sọ̀ yóò dá ṣé Yorubawuyi tó ṣe ẹnu gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n tó jọ máa lè gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe pè mí jọ́ kínní àná tó ń bú Lai Mohammed gbẹ́gbẹ́ bàbá bẹ́ẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ ṣóò ní kẹdá lẹ́bi tó ní ká ti kékeré pa éka àrókò kólúwéré tó dàgbà kó tó máa gba ẹbọ tó ń bú bàbá bẹ́ẹ̀ ṣóò ní ká bú ṣé ẹ̀yin tẹ́ ẹ̀ mọbi tọ́rọ̀ ń lọ Joe Biden tó jẹ́ first citizen of the nation of the world nísìn Joe Biden là ń pè á pè ní bọ̀dá Joe Biden á pè ọlọ́run ní bọ̀dá ọlọ́run yet respect wà lẹ́gbẹ̀ẹ́ kan ààyè pé kí àwọn olórí kí wọ́n tò ìlú ẹgbẹ́ kan lòun náà dúró sí but there's mix up everywhere in Nigeria we miss everything the same way we miss religion pẹ̀lú oríṣiríṣi everything mi ní kẹ́ má respect èèyàn
mi ò ní gbà anybody disrespect bàbá mi tí bàbá mi bá ṣe ẹ̀tọ́ ẹ̀ ẹni tí ò fẹ́ kí wọ́n disrespect wọn kò ní gbé gbáàbò kò ní jẹ́ public figure tó bá jẹ́ public figure á ṣe ohun tó yẹ kí aráàlú fẹ́ àti ohun tó yẹ lásìkò tó yẹ bàbá Lai Muhammed ohun tó kó gbogbo aráàlú bí Yorùbáwùyí ṣe bọ́ta tó sọ̀rọ̀ nígbà yẹn ní gbogbo aráàlú bẹ̀rẹ̀ sí ní share fídíò yẹn pé ọmọbìnrin tó ń pariwo tó ń sọ̀rọ̀ yìí ohun tó sọ yìí ẹ jẹ́ ká ṣe nǹkan lórí ẹ̀ ẹ jẹ́ á sọ̀rọ̀ lórí ẹ̀ bàbá Lai Muhammed bóyá wọn bá ti wá solution but most of you ń bú mi now ṣí ẹni tó lọ sí school tó jáde after ọdún mẹ́wàá ó lọ primary school secondary school university ó jáde ó serve lẹ́yìn ọdún mẹ́wàá kò ríṣẹ́ kan gbá mú because Nigeria is not what you know but who you know ọmọ olówó ló ń lówó sí ọmọ tálíkà ń tálíkà sí ni kò sì wọ́n tó bá mọ̀yàn o ò lè ríṣẹ́ ṣe that is Nigeria for you who is to blame tó wá fi iṣẹ́ kó wá iṣẹ́ kó lọ ṣe self employee kó lọ wá iṣẹ́ kó lọ dá rẹ̀ lókòwò I don't know tó wáyé pé iṣẹ́ ajínigbé ló yàn láàyò tójó yẹ iṣẹ́ òkọ́kú tí òun ti pé ọwọ́ pátábáwọn lè ṣègi jọ̀kànjọ̀kàn ṣóun ní ká blame àbí àwa tálíkà tá à ń bára wa jà ṣáwa ní ká blame who is to blame ta la fẹ́ bú ta la fẹ́ gbámú wọ́n sẹ̀ǹdẹ̀ sí mi ẹ ti orúkọ Gistlover ń bẹ̀ for you to know pé ó máa yí go trust in Nigeria force because wọ́n ń jí àwọn náà gbé ó ní ọba please help me ọba please assist me Gistlover ló láti send àwọn kìíní ẹ̀sìn yes ó ní ẹ kí n kà síta fún yín because mo sọ Gistlover ó ní ọba greetings Nigeria had failed me on the 19th December which is on Monday they kidnapped my husband and on Friday of that week I paid the ransom after negotiation. Waiting for that Friday to release my husband, I didn't see him. On the 29th of December, they found her husband's corpse. The kidnappers killed her husband just few days to our second year wedding anniversary, leaving her with a set of twin babies. That is just 18 months old. My heart is broken, Oba. I need justice. 28th December should have been our second wedding anniversary. Oba, I ran to you because you are a voice of the voiceless. She even trusts Gistlover. Gistlover have been doing a great job. I don't know how to put it, but at least he or she has been the voice of the voiceless. That is why the woman have much confidence in him or her. That is send their sin. Only my husband deserves justice. They made my children fatherless. Please, Oba, help me. Ejo, ẹ ṣàánú mi. And the husband is there with the twins. Now, Gistlover. Only this is really sad. How do we get justice for the perpetrators? We don't know now. How? Perpetrators we don't know now. How? Question mark. Having these twins fatherless is heartbreaking. Naija which way? Àwọn olórí burúkú aláyébàjẹ́ kidnapping people up and down for ransom. This kidnap issue is now on the rise now. Please, y'all be safe out there. Make me safe do. Make I return to my base. May they no kidnap me. Which way Nigeria? May the Lord console her. Because in a situation like this, who we go face to get justice? This is heartbreaking. Yes, it is heartbreaking. Who do we face to get justice? Wọ́n ti wọ ilé ministers. Wọ́n ti wọ defense academy. Wọ́n ti jíyàn gbé. Wọ́n ti jí àmì ìgbétatiri. Wọ́n ti jí ológun oríṣiríṣi ìgbétatiri. Who do we face for justice? Even àwọn ọlọ́pàá wọ́n sá fún ẹ̀mí wọn. Àti rí síjọ́ dé pé àwọn kan gbówó lọ fún àwọn gbé ransom lọ. Wọ́n tún jí another set of kidnappers. Wọ́n tún jí àwọn tó gbé ransom lọ fáwọn kan gbé. Wọ́n tún gbé ransom fún yẹn náà.
Now, who do we run to? When I was shouting, screaming, hey, kiniko, people. So sad. People were abusing me then. You need to watch the video. Nígbà tí mo ń pariwo, tí mo ń ranjú, tí mo ń sọ̀rọ̀. And people are like, gbẹ́ni sọ̀rùn, ẹlẹ́nu jábàjábá, ẹlẹ́nu jóbójóbó. My words are coming to pass. Tó bá pé gbogbo wa ti pawọ́pọ̀, tá a pa ẹnu pọ̀, ẹni ká pa ẹnu pọ̀ ká bá olè wí. Ẹni ibi tó lóun kan gbé sí ni ò dáa. Kì í bú àgbàlagbà nílẹ̀ Yorùbá. Ẹ̀yin Yorùbá nation, bẹ́ẹ̀ jẹ́ ń bú àgbàlagbà, ẹ̀ ń bú ọba, ẹ̀ ń bú joyè. You don't even remember wípé àwọn ọba àwọn ìjòyè gbogbo wọn ti ká àwọn ọmọ wọn kúrò nílùú. Ẹ wo fídíò tí mo fi sọ̀rọ̀ tí gbogbo yín ní mò ń bú ọba, mò ń bú joyè. Tẹ́ bá wò tán, ń tẹ́ bá rí, ẹ jẹ́ ká gbọ́. Ẹ fi sí comment section. Ta la máa blame, ta ni ká rí bá wí, ta la máa mú àwọn perpetrators yìí, ta la máa dì mú, tàbí àwọn tí wọ́n ṣílẹ̀kùn fún àwọn ajínigbé kí wọ́n wọlé. Ṣáwọn la máa mú from everywhere, every damn country in Africa. Wọ́n ní kó máa wọlé bọ̀. Wo kí ẹ ṣàlàyé fún mi. Ẹni tá máa blame. After that, ẹ subscribe sí YouTube channel. Ẹ lè lọ wo àwọn show tí mo ti ṣe sẹ́yìn. That is as far back as 2020, 2021. Don't come to past. Ẹ share fún àwọn èèyàn. Everybody mọ̀ bó ṣe máa try rẹ̀. You guys be safe o. Gẹ́gẹ́ bí this lover ṣe sọ. How I wish I have solution. How I wish àwọn bàbá tó wà nípò yìí wọ́n lè wá solution fún wa. But they will not. Because àríjẹ nídìí ìbàjẹ́ ni gbogbo wọn. Gbogbo wọn náà ń jẹ nínú mọ̀dàrú yìí. Gbogbo wọn ń jẹ nínú ìbàjẹ́ yìí. Kò sí dábẹ́ ṣe sí wọn. Wọn ò ní gbọ́, wọn ò ní gbà. Àfi tí wọ́n bá ṣe tinú wọn. Ọlọ́run á bẹ̀rẹ̀ lọ́wọ́ yín. Ìṣẹ̀dá wa bí yín, ọmọ tálíkà. Ṣé bá wà ládágún, ọmọ tálíkà. Àwa ládáràn, ẹ continue. Ọba tó láyé, tó lọ́run, á bẹ̀rẹ̀ lọ́wọ́ yín. Kí lẹ fi ipò yín àti agbára yín, kí lẹ fi ṣe. Ire o, Yorubawuyi ni mò ń jẹ́. Yorubawuyi lórúkọ mi. Àtúntò wa kù. Ọlọ́run ọba tó láyé tó lọ́run, á fi ṣọ́ àtàbọ̀ ẹ̀ṣọ́ wa o. Ní bọ́ sọ́wọ́ ajínigbé, ní bọ́ sọ́wọ́ ajínipa. Ẹni tí wọ́n jí ọkọ ẹ̀ gbé. Arọ́wà wo la máa ṣe fún? Ọlọ́run á fún lọ́kọ mi. Ṣọ́kọ mi ló máa di bàbá àwọn ọmọ yẹn. Àwọn ìbejì tí wọ́n bá dàgbà, kí la máa sọ fún wọn? Ọlọ́run á fún wọn ní bàbá mi. Àbọ̀ Ọlọ́run á wò wọn, Ọlọ́run á dá wọn sí. Àdúrà tẹ́ bá mọ̀ pé lè ṣe fóbìnrin, ẹ bá wa kọ síbẹ̀. Toró sú mi, ó gọ́ mi, mi ì tiẹ̀ mọ̀ bí ṣe máa console woman náà. Ẹ wo fídíò yẹn, ẹ ṣé. Baba Lai Muhammed, ìkàmà nìyí, ẹ máa dà. Àríjẹ ní mọ̀dàrú mà nìyí. Ìjọ ò lè fẹ́ change. Ẹ pa irọ́. Ọmọ yín bí pé, grandpa, why are they calling you Lai Muhammed? Bàbá, wọ́n ní tọmọdé ò bá mẹ́wẹ́, a máa jẹ́wẹ́ sọ́wọ́ ọ̀tún, a máa jẹ́ òwe sọ́wọ́ òsì, a máa ní ẹwẹ́ ní òwe ní. Ṣàgbàlagbà tí yín náà mẹ́wẹ́ ni. Ẹ dẹ̀ mẹ́wẹ́, ẹ mọ òwe. Ṣùgbọ́n tó parí jẹ ní màdàrú ní, àríjẹ níbi ìbàjẹ́ ní, tí àwọn ọmọ tí ẹ bí tí wọn ò lè pè yín ṣàkíyèsí. Baba Lai Muhammed, why are you like this? You said, oh, normal, come on, kidnapping is normal. That in the developed countries, they do kidnap school children. Baba, why are you like this? Baba Lai Muhammed, let me tell you one thing. Lai Muhammed, ẹ gbórí ilẹ̀ o, ẹ jẹ́ kú o, ẹ gbórí ilẹ̀ o, ẹ jẹ́ yẹ. Ẹ gbórí ilẹ̀ Yorùbá o, ẹ mú mi o, ẹ gbórí ilẹ̀ Yorùbá o, ẹ ṣeun rere. Ẹ ti gbórí ilẹ̀ Yorùbá o, ẹ ti dọmọ Yorùbá. Àṣẹdọwọ́ ilẹ̀ o, àwọn bàbá wa. Bàbá, ilẹ̀ Yorùbá máa bèrè lọ́wọ́ yín.
Lieutenant General Amin Indian, Lieutenant General Asnaini Zaid, kí ló sọ? Ó ní wípé is láti forgive our terrorists, that's left for God. And for them to meet their God is our responsibility. Ọlọ́run lè dáríjì bandits. So, our responsibility ìjọba láti mú bandits lọ sọ́dọ̀ Ọlọ́run. K'Ọlọ́run dáríjì bandits. Tó bá wùn kó dáríjì wọn. Ẹ fún àwọn terrorists ní amnesty. Baba, whenever they want to say anything, they máa bọ́ síta, they máa sọ̀rọ̀. Ṣé ẹ bí àwọn ọmọ dáadáa ni? Ṣé ọmọ gidi ò sínú àwọn ọmọ yín ni? Ṣé ẹlẹ́bí re ni? Àwọn ẹbí yín ò sunwọ̀n ni tí wọ́n lè bá yín wí, tí wọ́n lè bá yín sọ̀rọ̀. Lóòótọ́ ni kò kí ń ṣàṣà Yorùbá láti sọ̀rọ̀ fún ọmọ kékeré láti sọ̀rọ̀ sí àgbàlagbà. Bàbá bẹ̀t àgbàlagbà yín ṣe láńgbáláńgbá. Okay, azumi pé ilẹ̀ Indian ó jìnà. General Sani Abacha. Ó ní if insecurity should lasted for over 24 hours in the country, definitely the government knows about it. Papa, we all know where money pie. But please, I'm begging you, don't come out and say anything again. You are irritating. We don't want to hear anything from you. Baba Lai Mohammed, we don't want to hear anything from you. You are irritating us. Baba Lai Mohammed, please and please. Tí ẹ bá bí àwọn ọmọ dáadáa, tẹ́lẹ̀ lẹ́bí dáadáa tó lè bá yín sọ̀rọ̀ gidi. Bí àwọn dẹ̀ bá yín sọ bọ́ ni. Baba, please don't come out and say anything again. These people are threatening us. Gaba Shehu Bosita. Only anyway tó bá ti pa màlúù. Bí ká wá bẹ̀ má sùn. They will retaliate. Another car ó tún Bosita. Níjọ́ wo ó sọ pé òun fún government on the 24th. Tí wọ́n bá fáwọn ní 475 billion naira. Fún màlúù àwọn tó pa ní Southwest. Then action will be taken. Wọ́n kidnap àwọn ọmọ ẹ fún wọn ní ransom. Ẹ mọ̀ pé ní process wọ́n fi kidnap àwọn ọmọ yìí. Ọmọ kan àbí méjì ń sọ ẹ̀mí ẹ̀nù. Bàbá tó bá jọmọ yín kọ́. Tó bá jẹ́ lára àwọn ọmọ yín kọ́. Ẹ bẹ̀rù àtúbọ̀tán, ẹ bẹ̀rù àtisùn. Gbogbo ọmọ Yorùbá nílé lóko lọ́nà òdì tó bá gbórí ilẹ̀ Yorùbá tó jẹku, tó gbórí ilẹ̀ Yorùbá tó jẹja, tó gbórí ilẹ̀ Yorùbá tó mu omi, tó gbórí ilẹ̀ Yorùbá tó gbatẹ́gùn ilẹ̀ Yorùbá, tó bá dalẹ̀ ọmọ Yorùbá, tó bá gbàbọ̀dẹ̀ fún wa ní tàǹtà nílẹ̀ Yorùbá nation tá ń fà lọ yìí, ilẹ̀ á mu. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín bàbá. Gbogbo ọmọ Yorùbá nílé lóko tó bá gbàbọ̀dẹ̀ fún ọmọlẹ̀ Yorùbá, ilẹ̀ á mu yín. Torí bàbá, kọ́nàkọ́nà yín nà ọmọ ẹ̀ga o. Kọ́nàkọ́nà yín ó ti nà ọmọ ẹ̀ga jù. Ìjà ń bọ̀. Àmọ́ pa àwọn Fúlàní wọ́n ní láti pa everybody tán. But àwa náà ò ní gbà ẹ̀yin Yorùbá. I'm not here to create panic or to create chaos. But mo ń bẹ̀ yín ní kó ní kálukú yín lọ múra kalẹ̀. These people are not joking. Àwọn kan dẹ̀ wọ́n sọ wípé tó pé mi ò kàwé púpọ̀ máa ń sọ fún every time. Wọ́n ní tí ẹ bá fẹ́ mọ èèyàn, just have to know the weakness and the strength of the person you want to live with. Then you're good to go. Tó bá ti mọ weakness and tó fẹ́ live pẹ̀lú tó dẹ̀ mọ strength ẹ̀. Àwọn ìjọba Fúlàní ti mọ̀ pé strength ọba Lai Mohammed ni pé kí ó gba owó kó dẹ̀ lọ pa irọ́ kó mú irọ́ lódìdí kó dù títà. He's a shameless old man. Ẹ jọ̀ọ́ ẹ subscribe to YouTube channel mi Yorubawuyi because bá ṣe ń bá lọ mo mọ̀ pé Facebook will block me one day and I don't fucking care. I will say the truth. It's getting too much of Buhari and his cabals. Baba Lai Mohammed, you are the problem to Buhari government. You are the problem to Buhari government. Kí la ṣe fún yín? Ọ̀dàlẹ̀ balẹ̀ kú, ẹni tó bá dalẹ̀ máa balẹ̀ lọ. Gbọ́n tó bá dalẹ̀ Yorùbá, lọ́kùnrin ni lóbìnrin ni, ẹ máa bá ilẹ̀ lọ ni. Gbọ́n kí tó bá dúpọ̀ máa ta ọmọ Yorùbá sọnù, ẹ máa bá ilẹ̀ lọ ni. Kí la ṣe fún yín? You can't fix the road. You can't fix anywhere. And we on accident lórí títì. Fix ọ̀nà. Ẹ tún pé insecurity normal. Ṣé èèyàn tó bá lọ́pọlọ lórí tó wà in the right sense, a tún pé insecurity normal even in the developed country. Hey, Joe Biden,
President Joe Biden, I'm appealing to you. Please come to our aid. Let the information of information of minister in America come and reply Lai Mohammed. Lai Mohammed said they do kidnap in America also. They do kidnap students in America, and the American president are not doing anything. President Joe Biden, please come to our rescue. Bring out someone that has wisdom. A brave human being, a normal human being, to reply Lai Mohammed. And the UK government, they should help us prove to Lai Mohammed with his propaganda that kidnapping is normal. Why will a man in his right senses say that? Baba Emma Mogogosha? Abema Fagbo? Kí ni problem tell you in the one in before anything you post before anything you post be am give only by install. What's the problem? Baba don't get me upset. Ọmọ ekere ki mogbalagba nílẹ̀ Yorùbá àwọn tó bá get wa upset am go mi sin furo. Kí ni problem tell ni? Ẹni wá lára bàbá o, ó de ma ní lára ni kí ló dé? Kí ló tell ni wá lára? Kidnapping is normal. Why will kidnapping be normal? Ṣé you go normal ṣe gbádùn sa? Abẹ́ be careful o. Gbogbo ẹni tó ti gba bode fún ilẹ̀ Yorùbá. Kódà àwọn Fúlàní tí wọ́n sọ pé àwọn 24 hours àwọn kíni kan ma ṣe kíni kan fún ilẹ̀ Yorùbá. Wọ́n gbó ilẹ̀ Yorùbá, wọ́n jẹ oúnjẹ wa, wọ́n mu omi wa, wọ́n gba atẹ́gùn wa, wọ́n ti bá àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá múlẹ̀. Àṣẹ tí wọ́n dọwọ́ ọ̀dẹ̀ tí wọ́n jọ mọ̀ láwọn alálẹ̀ ilẹ̀ á bí ilẹ̀ á mú yín, ilẹ̀ á bèrè lọ́wọ́ yín, ẹni wà lára jù. Baba, keep your mouth so. Keep your mouth quiet. Come back, everything don't be careful now. Come back, Gustavo. Come back, so bibi. What's your phone yini? Baba, be careful. Minister Jubair for now. Audio Jungle.